Àjọkẹ́. 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 Ṣé kò sí inú ilé yìí? Ó dẹ̀ ṣílẹ̀kùn nílẹ̀ rẹ̀. Àjọkẹ́. Àjọkẹ́. Ẹ wò, náà lè dá lókun lé mi lórí o. Ṣé fẹ́ kí n para mi? Ó dẹ̀ máa para mi. Àjọkẹ́. Ó wà nínú ilé yìí. Jọ̀ọ́ má ṣe ṣekúṣe o. Ṣàánú mi o. Àjọkẹ́ ṣílẹ̀kùn yìí jọ̀ọ́ kọ́ mi ṣílẹ̀kùn. Àjọkẹ́. Àjọkẹ́. Para ẹ̀ báwo? Ọlọ́run má jẹ́ dáràn. Má jẹ́ dáràn Ọlọ́run. Ẹ ló mọ ní sọlá báwo iṣẹ́ àlàáfíà wo fi kíkí lẹ̀ jọ ń torí Ọlọ́run bá mi pè kejì ẹ o Àjọkẹ́ bá mi pè o àbí kí wọ́n gan tiẹ̀ máa bọ̀ nínú ilé wa báyìí ńṣe ló wà ní yàrá ẹ̀ báyìí tó tilẹ̀kùn mọ́rí síbẹ̀ ni mo gbálẹ̀kùn ìgbà tó máa dá mi lóhùn èsì tó fún mi ò dá rárá má jẹ́ fojú sunkún ọmọ jọ torí Ọlọ́run máa bọ̀ mo sì gbọ́ kò burú o ṣé ọkọ mi Àjọkẹ́ jọ Àjọkẹ́ ṣàánú mi. Pẹ̀lú ọkọ mi báwo ló ṣe ń fi ìbá. Mi ò tí ì fi bẹ́tà rárá. Àjọkẹ́ kí ló yẹ tó fẹ́ dá mi lójú ó fẹ́ sọ mí sóko lóbo kí la gbé kí la jù kí la fà lọ kí la fà bọ̀ tó fi di pàǹgbóògùn jẹ́ tó fẹ́ gbẹ̀mí ara ẹ̀ nítorí ìkíni kó yẹ kó ṣe báyìí fún mi nígbà tí mo rí kòtò ńlẹ̀ tí mo ní kó má jìn sí ọkọ mi bàbá tó ń sọ pé o fẹ́ fẹ́ yìí bí ìgbà téèyàn ń lọ sínú ọ̀gbun ni òun ló jẹ́ kémi sọ bẹ́ẹ̀. Mami ọ̀hún bàbá kò ń ṣe bàbá báyìí nù yín lẹ́nu bẹ́ẹ̀. Ẹni tó wù mí lọ́kàn mi nìyẹn. Tẹ bá dé yọ̀ǹda mi tẹ fọwọ́ sí tẹ òpó kì í káàbéjì ká máa bẹ̀rẹ̀ àmì àwọn àlọ́. Mo promise pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi nílé ẹ̀ tí màá padà wá bá yín bí tí màá wá dálé mu tú àbí tí màá sọ ohun kan fún yín. Ohun tó bá ṣẹlẹ̀ máa gbá kábú bẹ̀. Kò fi wálé jẹ́ ká fẹ́ra wa ìjọ tó lọ́wọ́. Ohun tó bá ṣe fún mi lóhun àtẹ́ mi lọ́rùn. Màá jókòó sílé ọkọ mi. I'm not okay, I'm not happy. Àjọkẹ́ ohun tó ṣàfẹ́ ni wípé kí n yọ̀ǹda ẹ̀ kó fẹ́ bàbá yìí. Bẹ́ẹ̀ni. Kò sáburú kankan mọ́. Bẹ́ẹ̀ni ma. Ohun tó fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ohun tó fẹ́ nìyẹn. Bàbá yìí ló wù ẹ́ fẹ́. Olúwo mi lọ́kọ mi láyé lọ́run. Kò burú. Bó ti bẹ́ẹ̀ fara mọ́ àbí kí ni wàá fẹ́ ṣe? Mo ti fọwọ́ sí. Kò fẹ́ wọn. Mami ara mi ti yá. Ara mi ti yẹ kó kò ṣe mí mọ́. Ibo ni o? Mami, I'm not fine. Kò sí kòkó tó ṣe mí mọ́, mo ti wá okay. Pé ẹ fi ọwọ́ sí ìfẹ́ mi àti ẹ̀. Ẹ fẹ́ ká méjì kí n máa bá gbé àti gẹ́gẹ́ bí ìyàwó. Nígbà tó jẹ́ pé n tó fẹ́ nìyẹn. Èmi ò dẹ̀ fẹ́ ká burú ṣẹlẹ̀ sí ẹ. Mami ẹ ṣe mo dúpẹ́. Ẹ wo ní regret tó kẹ́ ṣe láíláí. Mo promise pé ní mami ẹ ṣe mo dúpẹ́ ṣí. Mami ẹ ṣe ẹ wo. Kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mú kí n máa ń dáná. Màmá bá yín ṣe everything tẹ bá fẹ́. Mo ti wá okay. Yes, kò sí nǹkan tó ṣe mí mọ́ ẹ̀mí lélẹ̀. Ọ̀dà. Kò sí dá. Ohun tí mo fẹ́ náà ni pé kí nǹkan má ṣe ẹ́. Ó ti yẹ. Sọ fún bàbá pé kí wọ́n padà yọjú sí mi. Àbí kí la dẹ̀ fẹ́ ṣe. Wá sọ fún wọn. Ọ̀kàrẹ̀ ìyàwó. Ìlàrúgbó bá mi lẹ́jẹ̀ mú.
Olúmídé, báwo ni ọkọ mi ṣàlàáfíà tó jọ́ mẹ́ta? Ẹ má bẹ̀rẹ̀ àlàáfíà. Kí ló dé? Wunmi, ṣé mo bá gbàyà nìyẹn ṣá? Ìwà ẹ̀ka nìyẹn náà. Ẹni tó bá gbọ́ tí ẹ kí mi bí èèyàn gidi, ọmọ rò bíá, you have my interest at heart. Mọ́mí ṣe tó bá jẹ́ pé ẹ̀yin lè bí mi, ẹ máa fún mi ní emotional trauma yìí. Ẹ máa ṣòro nǹkan tẹ́ ṣe fún mi yìí fún mi. Mọ́mí mo wá bá yín lé bíbá ẹ̀. Mo sọ fún yín pé kẹjọ kẹ bá mi bá Àjọkẹ́ sọ̀rọ̀. Ẹ fi mí lọ́kàn balẹ̀, ẹ sọ pé ẹ máa bá sọ̀rọ̀. Láì mọ̀ pé ẹ̀yin ti ní plans yín lọ́kàn, ẹ ti ní nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ wá lọ fi ìyàwó tèmi, ẹ lọ fi fún bàbá arúgbó kan. Olúmídé, ṣórí tó bá bínú ju bó ṣe ń bínú ni, ó tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo fẹ́ kó jẹ́ kí tèmi náà yé. Mo dẹ̀ fẹ́ kó gbà mí gbọ́ o. Ṣórí bí Àjọkẹ́ bó ṣe fẹ́ bàbá yẹn, èmi ò mọ nǹkan kan pa ẹ̀. Mi ò fọwọ́ sí i. Àmọ́ nígbà tí ọ̀rọ̀ dẹ̀ fẹ́ yíwọ́, tèmi yé mi ìdí tí mo fi ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ fẹ́ yíwọ́ ni ní sùúrù o, Olúmídé ní sùúrù. Olúmídé ní sùúrù, a ní kò ní sùúrù. Ṣe sùúrù fún mi jọ̀ọ́. Èmi lè rírú ẹ̀ báyìí lọ́mọ. Kí wọ́n ní rárá o, mi ò fẹ́ o. Bàbá arúgbó kan ni mo fẹ́ lánàá tí mo fẹ́ fọmọ fún. Jọ̀ọ́, mi ìrọ́gbọ́n dá sí ni. Kò sí wàhálà. Mo bẹ̀ ẹ́ ni, mo bẹ̀ ẹ́ ni. Kò sí wàhálà. Ọlọ́run ẹlẹ́dàá mi, á bá mi pèsè ìyàwó gidi fún ẹ. No, mo tẹ̀ máa rí ìyàwó tèmi. Á pèsè fún ẹ. Mo kàn fẹ́ sọ fún yín pé ẹ ṣe. Ṣe sùúrù jọ. Wá Olúmídé, jọ nítorí Ọlọ́run, wá rí ìyàwó. Tó bá fẹ́ ṣègbéyàwó gan jọ ránṣẹ́ sí mi, máa wá ṣe pa tó yẹ kí n ṣe ń bẹ̀ torí mo mọ̀ ẹ́. Ṣé aráyé mi báyìí? Wí ẹnu ò ká ọmọ yìí. Ọmọ sàn tó ń kókó báyẹn. Mo ló kó mi síta báyìí bí ọmọ ọjọ́ mẹ́jọ. Ẹ wo ọmọkùnrin, ó dẹ̀ nífẹ̀ẹ́ o. Àmọ́ kí ni mo fẹ́ ṣe? Mọ̀lára, ní ìtò wá kí mi lénìí. Òjò máa rọ̀ o. Because mo ti ń sọ fẹ́ lájẹ pé kó wá kí mi kọ́, ọmọ sọ pé ó máa wá o. Àmọ́ ní ìṣètò tí wá wá yìí, kí ló fẹ́ kí n fún ẹ? Kí ló fẹ́ jẹ? Kí ló fẹ́ mu? Gbogbo nǹkan tó bá fún mi pátápátá ni màá jẹ. Ó dá ẹ lójú. Mi náà wá surprise ẹ. Màá bọ́ sínú kitchen sí máa sọ oúnjẹ fún ẹ. Wàá jẹun, wàá mu àṣà máa bẹ̀rẹ̀ gist wa lórí. No problem, darling. Ọkọ mi. Ẹ sọ fún mi pé tí ń lọ sìn. Ó tiẹ̀ lálejò. Ẹ lẹ́mọ̀ o. Yes, ọ̀rẹ́ mi ni wá kí mi. Tí mo dẹ̀ ti ń jáde báyìí, ṣé ẹ bínú? Ẹgbẹ́ mẹ́ta sá. Ok, bá mi tọ́jú ọ̀rẹ́ o. Mo dẹ̀ ti fẹ́ jáde báyìí. Má tẹ̀kì ẹyin. Yes, wàhálà. All right, darling. Ẹ má pọ̀ṣẹ́ gbọ́. Ẹ má pẹ́ o. Bye bye. All right then. So, babe. Má bínú, wọ́n sì pé mo kọjá yẹn. Ta ni ẹni tó lọ yẹn? Irú béèrè wo ló ń béèrè ọmọ yẹn? Ọkọ mi ni, of course. Orí pàtó wọlé tí mo sọ pé sweetheart. Tí mo dìde tí mo hàn ọ̀gẹ̀. So ó yẹ kó tí mo kọ́kọ́ mi ni. Ó dẹ̀ yẹ kí n bẹ́yìn mi ta láì expect. Ṣé o mú mi ṣeré ni? Báwo ló yẹ máa jókòó ẹ̀? Mo ẹ ṣeré bíi ti báwo? Báwo lè yẹn ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Ọkọ mi ni, of course. Báwo ṣe máa ń mú ẹ ṣeré mi ò láìkí irun kan tó yẹ pé eré ni kò stop ẹ? What's that? Eré báwo bàbá arúgbó yẹn? Kí ló rò débẹ̀? Kí ló ń ṣiyẹ́? Jọ torí Ọlọ́run. Owó ní bàbá arúgbó tó múnú mi dùn. To make me happy. Ó dé bàbá arúgbó and so. Ọkọ mi ni, of course mo dẹ̀ wà okay pẹ̀lú ẹ̀. Tó bá mo lè níbo tó mo lè fẹ́ náà. Mo dẹ̀ choose pé okay ẹni tí mo fẹ́ nìyẹn. So kí ni big deal bẹ́ẹ̀? Sọ gbogbo nǹkan táwọn èèyàn ń sọ tí mò ń fetí mi gbọ́n ta. Àṣóòtọ́ ni torí ẹ̀ gangan ni mo sọ pé mo gbọ́dọ̀ fojú mi rí ẹ. Mi ìfẹ́ wá kí ẹ ń ta gan ilé gangan mo ti fẹ́ wá kí ẹ. Ẹ jọ kí ló ń sọ ń ta? Àwọn èèyàn ń sọ fún mi káàkiri pé bàbá arúgbó lọ̀rẹ́ mi fẹ́. Kí ni ti yín bẹ̀? Ẹ tó wù mí láti fẹ́ nìyẹn. Àdúrà tí gbọ́ ń gbà ní pé ká ní ibùjókòó ayọ̀. Ẹ tí mo dẹ̀ fẹ́ ń dùn mí nínú, so kí ló tún kù? Kí ni titi yín? Ẹ tí wọ́n lẹ́nu kó ló wá fẹ́ lọ ẹ̀ sọ kò sí tó kọ́ mi náà, mo ní life mi náà. Kò yé mi. Ẹ̀yin lè máa dictate life mi fún mi. Mi understand. Ó ní nǹkan tó ń sọ ń ta. Nǹkan tó bá wù yín kẹ́ bá sọ mẹ́rin. Kí ló kọ́ mi? Kí ló fọ́kẹ́ kò èmi? Ṣé mo rí àbí mo wò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń ta ni? Kí ni tèmi pẹ̀lú àwọn ará ta? Ambulance tèmi ló má tà náà. Wọ́n jọ́ torí Ọlọ́run. Jẹ́ pé torí kò tó wá sí ìbàyí nìyẹn. Tó bá ní nǹkan mi tó fẹ́ sọ. Bóyá kò gbọ́ àgẹ̀ kó máa lọ. Sorry.
ṣó ti wá dìjà ni bẹ́ẹ̀. Ó ti dìjà torí mi ò fẹ́ ọkọ mi bẹ́ẹ̀ anybody ṣeré mi fẹ́ kí máa wọnú sí lára so gbé bàjẹ́ kó máa kó kúrò nílé mi kí ni gbogbo yẹn tí nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ bá ti ṣe tí ó bá ti tẹ́ lọ́rùn of course excuse me now kó máa lọ. má bínú ọ̀rẹ́ má bínú now smile now. mi ò bínú mi ò kàn láìkí ọmọ ayé sọ̀tọ̀ ọkọ mi ni mi ò láìkí ẹ̀. má bínú wọ́n fún àyè ó bọ́ yẹn hàn. it's okay o ṣe once kò kàn yẹn so kò tó fẹ́ jẹ́ ní kó jẹ́ kí n fẹ́ yẹn. ó tiẹ̀ ti wà okay. jẹ́ kí kọ́kọ́ fún ẹ ní drink. okay ó ṣe excuse me. ìfẹ́ ló sọlọ́gbọ́n mi dòmùgọ̀ ọlọ́run àyídáyídá. mo fẹ́ kó mọ bí mo ṣe máa tọ́jú ọmọ ilé lẹ́yìn tí mo dé yìí wàá rí pé changes máa wà. àkọ́kọ́ máa tún gbogbo ilé máa tún tò máa set àwọn kan tó yẹ kí set tó yẹ kí nǹkan wọn wà ń bẹ tó yẹ kí tv wà ń bẹ ẹ má wọrí tí máa wọ bedroom yìí náà ń sìn máa ṣe àwọn kan tó yẹ kí n ṣe ń bẹ kó tó fẹ́ kí everywhere máa neat ṣe ti yẹn ṣe mọ̀ pé a ṣe máa rè ni ọkàn ẹ balẹ̀ everything á lè wà okay. ọkàn ẹ balẹ̀ mo ti fi balẹ̀. owó ń bẹ lọ́wọ́ mi bíi ṣẹ̀kẹ̀rẹ̀ èmi gan ó fowó tún ọ sí gidi wọ́n na owó ọwọ́ mi lé ọ lórí jẹ́ wọ́n máa parúgbó ìyà tí wọ́n ń pè kiri o ilé bàbá wọn ti rárúgbó àbí ṣé mo rúgbó. kò sárúgbó ń dára oya take mo fẹ́ kí ẹ mọ bí mo ṣe máa tọ́jú yín dáadáa ṣẹ́ẹ̀rì kékeré ni mo fún yín oúnjẹ tuntun lọ́ọ́ máa jẹ́nu lé mo ti ọ́dà fún ṣàwámà wọ́n dẹ̀ máa tó deliver yín sí. bébì mi èwo tó lè ń pè ní ṣàwámà. ìwọ máa wọlé jẹ́ kó ń gbé tó máa enjoy ẹ̀. yes. owó gbogbo oúnjẹ jíjẹ ń ti ẹ̀ bí mi lára mu jàre. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin má wọrí tó bá ti gbélé tó bá ti jẹ́ ẹ máa like it. yes you like it. trust me. gbogbo nǹkan tá a máa jẹ́nu lé ó máa yàtọ̀ ń sìn ṣó ti yẹ yín. ìdùnnú ló ń jẹ àgbà. bẹ́ẹ̀ ni mo ti bọ́ sáyé tuntun báyìí ayé tuntun ni mo wà. anyway lákọ̀ọ́kọ́ ẹ kọ́kọ́ gbórí sórí ẹsẹ̀ mi náà. ẹ̀yà ẹnu gbalaja ẹ lọ fọkàn balẹ̀. mo gbé o. mo gbé o. àgbàlagbà máa ń tọ́jú èèyàn èmi náà lọ́nà kẹ́ máa tọ́jú mi. máa tọ́jú ẹsẹ̀. gbogbo ìtẹ́bọ̀dì ń sọ yẹn kò sí tó kàn mí. a dá wọn lóhùn àgbàlagbà. ibi tí ìfẹ́ èèyàn bá wà ìṣúra èèyàn máa ń wà. àná mi. Ọlọ́run tóbi lọ́ba ẹ dìde ká má dànù o má dànù o ilé yín náà ni mò ń lọ Ọlọ́run ló sọ pé bí láti pàdé. ẹ já mọ lórí ilé. ó yá nù ilé yín tí mo wọ̀ lánàá àbí tí mo wọ̀ ń jẹta kódà kárí mo délé ni ká ní ilé ni mo bá yín ni iwájú ìta yín náà ni màá ti bá yín sọ gbogbo tí mo fẹ́ bá yín sọ. ẹ sì ń bínú náà. bàbá mo wá bẹ̀ yín ni o ẹ bá mi fi ọmọ mi sílẹ̀ ṣé rí ibi tẹ́ ẹ dé mọ́ ibi tẹ́ ẹ dé Àjọkẹ́ mi mọ́ ẹ bá mi tú sílẹ̀ ṣe rí àwọn tẹ́ fi bò lójú yẹn ẹ bá mi ká kúrò ó ti ń sú mi bọ́ o torí pé mi ò fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ọmọ mi ó ní mo ṣe fọgbọ́n ṣe o mo fọgbọ́n ṣe ni o kì í ṣe pé mo yọ̀ǹda ọmọ fún yín mi ò fọmọ fún yín o mi ò fọmọ fún yín o ẹ bá mi tú ọmọ mi lẹ̀ o. ìyá wa ojú orí yín tó bá ṣe pé mo dé mọ́bì kankan mo fi Elédùmarè tọ́jọ́ dá èmi àtẹ̀yìn àtọmọ ọ̀hún mi búra bí mo bá dé mọ́bì kankan ó nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́. Elédùmarè máa kú àyọjú sílé wa ni o bọ́ bá ṣe pé ẹ bá yọjú ilé wa ẹ bá rí ọwọ́ ọ̀tọ́jú ní ara ọmọ yín bó ti wà kódà tẹ́ ẹ bá dé ilé ìfowópamọ́ rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ dùgbẹ́ owó ní bẹ́ńbẹ́ ìyá wa ẹ̀ ń tọ́jú ọmọ yín ìyá mi ẹ yọ̀ǹda wa ẹ dákun. Ọlọ́run kù sùúrù òkú àìbínú sùúrù ẹ máa pọ̀ ó mà ti pọ̀ jù wọ́n dẹ̀ ń fi ẹ́ ń jẹ́rìí irọ́ báyìí ó dẹ̀ jókòó sókè ń bẹ̀ yẹn ó lè jẹ́ kí ara sọ pa bàbá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó jẹ́ kí lè ń lanu kó dẹ̀ gbé mi kó fi hàn pé irọ́ ló ń pa ìwọ ló dé ọmọ mi mọ́lẹ̀. n ò dé mọ́bì kankan. iṣẹ́ yìí náà ríru ọmọ tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ni nírú ọmọ yẹn ẹlẹ́ẹ̀fi nǹkan bò lójú lọ́mọ tí mo náwó lé lórí tí mo mọ̀ bí mo ṣe tọ́ tí mo jìṣẹ́ jìyà lórí ẹ̀ tó fi débi tó dé yẹn ẹ wá fi nǹkan pa ọmọ mi ẹ fi nǹkan pa lára ẹ yí lọ́kàn padà ẹ jẹ́ kó máa lé yín mú kiri ẹ tún wọ́n ń parọ́ bí bàbá mo máa bẹ̀ yín mà ní kó tó di pé mo máa pariwo yín fún gbogbo àgbáyé màá lọ orí rédíò màá lọ sí tẹlifíṣàn o màá lọ sórí social media káàkiri o màá pariwo yín o
bàbá ẹ yọ̀ǹda ọmọ mi fún mi mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo bẹ̀ yín gidi mo bẹ̀ yín lórí gbogbo ń tẹ̀ ń ṣe pátápátá ẹ tú ọmọ mi sílẹ̀ o ẹ jẹ́ kó ọmọ mi padà wálé wá bá mi o ẹ jẹ́ kó padà wálé wá bá mi o bẹ́ẹ̀ ni mo sọ láì jẹ́ bẹ́ẹ̀ èmi gan á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé obìnrin ni mí. àná mi inú ń sì ń bí yín ni ntí ọlájà fẹ́ẹ́ dé nígbà tẹ́ ẹ̀ kúkú mọ kò tọ́mọ yín wà nísìn lọ́mọ yín tí mo ti gbà ń dòdò bóde ọmọ ni ó wà lájà wa tẹ́ wàá gbọ́ ọmọ yín jó mùkúlùmù kẹfà ẹ̀ ń bínú lọ́wọ́ ni àná mi àgò ni ó padà dádì ẹ̀. Orun bàràn àjọ ń lọ ní. Olórí mi mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín mo lè fẹ́ kẹ́ ẹ sọ òótọ́ fún mi gangan. Ọ̀yá mo ń gbọ́ mo wà fún ẹ ní gbogbo ìgbà. Ok bí mo ṣe wà ń sìn tí bá fẹ́ bímọ àbí tí bá bímọ tán ṣé ọkùnrin ló wù yín ni àbí obìnrin àbí ìbejì lẹ fẹ́ kí n bí fún yín ṣé mẹ́ta lẹ fẹ́ àbí mẹ́rin ẹ̀yẹ́ kan sọ̀kún tẹ bá fẹ́ mo dẹ̀ promise ni pé Ọlọ́run máa fi àmì sí straight. Just tell me what you want. Bébí mi. Yes. Gbọ́ nǹkan tí mi fẹ́ sọ fún ẹ. Gbogbo ọmọ pátápátá lọ́mọ. Sọ ń gbọ́ mi. Ọ̀bọ́kùnrin o, ọkà àbọ̀. Òbóbìnrin o, ọkà àbọ̀. Ọba àbíbẹ̀ fà. Kókó ń bẹ̀rẹ̀. Orí mi gbé. Àyà mi gbà. Tèmi ni pé ẹnìkan ìfabẹ́ gbẹ̀bí ewúrẹ́. Wọ́n yí ìfabẹ́ gbẹ̀bí àgùntàn. Ewé ń bọ́ lára agi kì í nigi la. Tí mo bá ti gbọ́ wẹ́rẹ́ báyìí ó ti tán gbogbo ẹ̀ lọ́mọ orí mi gbé àyà mi gbà ọkàn ẹ balẹ̀ Fẹ́mi sí gbogbo ohun tá à ń sọ yẹn tí ọkọ fi yẹn lẹ́nà Ọlọ́run ló lóhun gbogbo kí ni nǹkan tó wù ẹ́ jẹ gangan báyìí tó fẹ́ jẹ tó wù ẹ́ lọ́kàn yes sọ nǹkan tó wù ẹ́. Oúnjẹ. Yes. Ẹ wo oúnjẹ kọ́kọ́ wù mí jẹ o mo kó jù lọ lẹ́nu mi. Báwo ló ń jẹ ṣe ní wù ẹ jẹ lọ kọ wà kọ́ nìkan báyìí kọ́ ló ń jẹ wù ẹ jẹ. Ẹ kò lọ lẹ́nu mi ni. ó máa lọ lẹ́nu ẹ ókè mo rántí nǹkan kan láti ìgbà tó ti wà ní oyún o mà tí ì jẹyàn. Iyán. Yes òótọ́ ni mo ti jẹ. Iyán ló máa jẹ báyìí. ó sì lè gún ọmọ pé condition mi. O lè ṣe kíni. mi ò lè gún yán náà ẹ̀yin dẹ̀ máa ń láìkì yán aláfọwọ́gún dáadáa. Òun ni mo fẹ́ gún fún ẹ báyìí. Èmi lèmi máa gún fún ẹ. Olówó orí mi. Kí lè gbò mí ń ṣe tí ó pọ̀ òun ò lè fàárọ̀ wá mi. Ẹ fẹ́ gún yán fún mi. Èmi ni máa gún. Bẹ́ẹ̀ ni gbàgbé ẹ̀. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣètọ́jú mi. Jẹ́ kí n náà gún yán. Láti wá tí mo ti wà nínú ilé tí ń tọ́jú mi ẹ ṣé mo dúpẹ́. Tí mi ì bá tọ́jú ẹ̀ ta ni mo tó fẹ́ tọ́jú my dear. Fọkàn ẹ balẹ̀ jẹ́ kí n lọ fi sulé náà ọ̀pọ̀ àbọ̀bọ̀ kọ́ ọ jẹ iyán gidi. Mi ò lè wait láti jẹ yán ọkọ mi. All right. O ṣé lówó orí mi o kú ìtọ́jú mi wọ́n máa ń sọ wá ní àgbàlagbà wọn kì í tọ́jú ọmọ má fẹ́ àgbàlagbà má fẹ́ ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn rúùtù mélòó ló lè ṣe kí bàbá yín ṣe ló máa sọ pé kinní kan sí ó ní ìjókòó sọ fẹ́ lọ gún yán ṣó rí sí bẹ́ẹ̀ ni I love you baby. Ìrìn àjò fẹ́ wà láǹrẹ̀ yìí wà ní jẹ́jẹ́. Ó rí bí pé àdéhùn ìyá àti ẹni pé wọn ò fi ọ fún wàhálà ní lóòótọ́ wà. Ibẹ̀ ni wọ́n ń sọ bí mo ṣe lè gbé dání. Gbàgbé délẹ̀ ìdí èyí ni mo rò tí mo fi wá lórí mú ọmọ ìlú àkókò náà lórí máa ràn lọ́wọ́ ọ̀fẹ́ ní gbáyé bọ̀ ọ̀gbọ́n ọ̀fẹ́ máa wúyọ́ bọ̀ ọ̀gbọ́n tí mo fi ẹ̀kọ́ máa bọ̀ ní tiẹ̀ náà. Olówó orí mi ò sọ fún yín pé mo ní ìdánwò tó. Yes lóòótọ́ ni mo ní ìdánwò mi dé èmi àti àdéhùn lọ́wọ́ wọn ókè tí wọ́n ti máa fẹ́ gba ọmọ ọ̀dọ́ ẹ̀jọ̀ ṣé àgbàlagbà báyìí lè máa gbà fún mi. Ó ti o kì í sọmọ ọ̀dọ̀ o ìyàwó kékeré tí mo fẹ́ yí ọ̀rọ̀ ó fi máa kó mi dẹ́bi nípa owó ọ̀rọ̀
Ó fẹ́ ṣe ká tó ọmọ sáré ṣe. Kò sí tó fẹ́ tó béèrè lọ́wọ́ rẹ̀ tí ó ṣe. Ìwọ. O ti gbọ́ kò tiẹ̀ tó bẹ́ẹ̀ wá sí ìyàwó rẹ̀ kékeré ló mo fẹ́ yọ. Ẹni gbogbo ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ torí Ọlọ́run. Mi ẹ má sọ fún mi pé mo ní ìdíje. Mi ò gbé fílẹ̀. Ẹ fi mí sílẹ̀ o. Ẹjọ́ tó bá ẹjọ́ tó bá péré ní kẹ́ stop ẹ. Kí ni túmọ̀ yẹn? Ṣé mo yẹ máa sọ fún mi pé mo ní ìrànlọ́wọ́ ni? Mi ò ní ìdíyàwó. Èmi àti àjọ sáyìn nínú àwọn ẹni promise mi pé ní ẹ̀bà fi mí sílẹ̀ àjọ àlọ́jọ́ alẹ́ ni. Kí ló wá ṣe fẹ́ pé ẹ fẹ́ máa cheat on me now? Kí ni mo ṣe fún yín? Àjọkẹ́ mi ò fi ẹlẹ̀. Ẹ ti fi mí lẹ̀ náà. Wọ́n lè ṣe máa ní ẹgbẹ́ bí àwọn ẹbí lórí ní nísìn. Kí ni mo ti ṣe? Kí ni mo ti fi? Àtàgbé àdáfà ò dáa. Kí ni? Mọ́mì, mi ní kẹ́ dìde o, mi ìdẹ̀ ní kẹ́ sún, n kò ní ká jọ jókòó ni. Ọmọ dáadáa ni mí, ibi tẹ́ bá ní kí n fọwọ́ sí bá ibẹ̀ yìí. Ṣé máa tún? Mi ò gbé sọ̀rọ̀. Ok? Èmi àti ọkọ mi lájọ sọ̀rọ̀. So má dá sí ìmọ̀tí ọkùnrin. Ṣé tó bá mi? Ẹ wò ní tèmi o. Èmi ò pẹ̀ ẹ̀rọ kankan. Mi ò lè sí láti bẹ̀ ẹ̀rọ kankan. Kí lè má mi sọ tó dùn? Kárí ìyẹ̀rú ọ̀kẹ́ ọmọ ọlọ́fà mi jọ. Ìyẹ̀rú ọ̀kẹ́ ọmọ ọlọ́fà mi jọ wọ́n lọ́dọ̀ ní àbísí ọkọ̀. Ọmọ àjàká tákìtì tí wọ́n ń jà lọ́fà jọ sí. Ẹ má kì mí, mi ò fẹ́ yàwó ni mo sọ. Wọ́n ní mi ò fẹ́ yàwó. Ẹ má mi sọ pé kíní kan kí ni tèmi pẹ̀lú yẹn? Ẹ wò ó nítorí Ọlọ́run, nítorí Ọlọ́run ọba. Èmi àti nìkan inú rẹ̀. Mi ò fẹ́ ẹnì kankan kó ní stop marriage mi àti yín. Kí ni túmọ̀ yẹn náà? Ṣé fẹ́ gbójú tì mí? Fẹ́ kọ́ ọ̀rọ̀ mi ṣe yẹn ta ni? Má bẹ̀ mi tó tó ń bí ara ẹ̀. Tèmi ní wípé mi ò ní ìdìyàwó, mi ò ní ìdòdò ọ̀rọ̀wọ́, mo wà òkè pẹ̀lú ọkọ mi nílé. Ok? Owó ẹja mi pọ̀ mọ́ sọ. Ta ni? Má sí gbogbo nǹkan tẹ́ bá ní kí n ṣe. Ẹ wò tẹ́ bá nífẹ̀ẹ́ ra yín tí ẹ fẹ́ kí wọ́n láṣẹ nílé. Ẹ sọ fún kínní kó kúrò nílé fún mi. Bí bẹ́ẹ̀ kọ́ mi ò ní gbà o. Bí ò ní gbà mi ò ní tẹ̀kẹ̀ yín sí pẹ̀lú yín o. Tẹ́mi nìyẹn. Wọ́ inú wàhálà ló wà o àti ìdààmú. Inú ewu ló wà o. Mi ò ní tẹ̀kẹ̀ yín sí pẹ̀lú ẹ̀. Yes. Mo ti fẹ́ yìí. Kí ló gbà yàwó kankan? Àjọkẹ́ mo ti fẹ́ yìí. Ìwọ dìde kókó tí ẹ máa yà. Ṣé kò ṣe fún mi ní báyìí? Kò sí dákẹ́ ló tiẹ̀. Àyíké má kó lòlò kó tọ̀ fún ẹ. Mo ti fẹ́ yìí, mo ti fẹ́ náà. Mo ti bọ̀. Ìwọ ni ọ̀fọ̀ ara rẹ̀ balẹ̀ kọ́ ọmọ kọjá yìí rẹ̀ sí má rí fi o. Má rí fi o. Ọmọ pé òjijì ló dé bá. Àdìbẹ́ẹ̀kọ́, agẹ́sẹ̀ ń kẹ́sẹ̀ ní gbàgbà. Báyìí rẹ̀ tí wọ́n kiri bọ̀ ń kó tí ò ní dé. Ẹ̀rọ ẹ̀yìn òbí lò. Kò sàjẹ́ tó méjì òbí òbí lò. Wọ́n bá kàn wọ́n náà ìwọ̀n náà sí. Sẹ́ẹ̀rì. Òjò bá rọ̀, oòrùn bá ràn, àjọ ń lọ ní. Làbákẹ́. Ẹ pẹ̀lẹ́ ìyá Àbèjì. Ibi ló jókòó sí ni. Bẹ́ẹ̀ ni, mo ní kí n wo móhùnmáwòrán díẹ̀ ni. O fẹ́ wo fíìmù? Bẹ́ẹ̀ ni. Èmi ṣe ń pariwo ẹnu ilé mi mọ̀ pé bíbá ló wà. Bó yẹ kó mọ̀ pé mi ò tí ì jẹ kankan látàárọ̀. Ẹ náà kò kàn yẹ kó kàn wá jókòó síbẹ̀ kó máa lọ fẹ́ wo TV kó má lọ pẹ́pẹ́ oúnjẹ tí máa jẹ. Ìwọ náà ṣàmọ́kọ́ tó wá ṣe inú ilé àbí ṣó ti gbàgbé iṣẹ́ tó ń ṣe fún mi ni. Ẹ náà kó mọ̀ dìde kó lọ tún dáná fún mi jàre. Báyìí ti ṣe tán wà máa wo TV ẹ padà. Ṣọ́wọ́ lè lóyún sí i. Bẹ́ẹ̀ ni, kò ń ṣèbéèrè àgọ̀ rárá. Ṣọ́wọ́ lè lóyún sí ni, ṣẹ́yìn lẹ kọ́kọ́ máa lóyún ni. Ṣẹ́yìn ò lọ́wọ́ tẹ̀lé lọ́fíìsì nǹkan tẹ́fẹ́ jẹ. Àbí dandan ni kí n máa ṣe bí ẹrú fún yín lójoojúmọ́. Ẹ wo. Wọ́n ṣe fẹ́ yín níyàwó. Bẹ́ẹ̀ náà ni mo fẹ́. Ibi òjù bí o. Ìyẹn ni kò má sọ, ibi jù bí. Ó ṣe fẹ́ mi kọ́ náà ṣe fẹ́ ẹ̀. Ṣoré mi níyàwó gidi nínú ilé yìí. Ìyàwó sára nìwọ, wọ́n rí ẹyẹ lẹ́gbẹ̀ẹ́ títì náà mo wá sínú ilé yìí. Èmi ìyàwó sára lẹ́nu. Bóyá o mọṣẹ́ tó wá ṣe nínú ilé yìí. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ló wá ṣe nínú ilé yìí. Kò ṣe pé ọkọ mi sọ pé o fẹ́ fẹ́ ó mọ̀ mọ́ tàn ẹ́ wá sínú ilé yìí kó wá ti ṣe ọmọ ọ̀dọ̀ fún mi. Òun náà lè máa kọ́ ní láti máa ṣe. Ṣé fẹ́ gbọ́ mi tí o bá wá fẹ́ kí n bínú? Á dà kó dìde mẹ́rin kò lọ bọ́ sínú kíchìn kó lọ sóúnjẹ tí máa jẹ fún mi. Ẹ dá padà.
èmi iṣẹ́ ọmọdé ń gbé wọ́n ti mọ̀ pé ṣàwérè pèpè ní yín ni wọ́n fi tàn yín ni kí n lè wọlé sí yín lára òkè ńgbà tẹ̀mí gangan dé ṣé ẹ rí àpá ọmọ ọ̀dọ̀ àbí ẹ rí àwọn ọmọ ọ̀dọ̀ lára mi ẹ ti mọ̀ wípé wọ́n fẹ́ mi ní ṣùrọ́kà wọ́n fẹ́ mi ní gidi ni ẹ wo ẹ ṣọ́ra yín ẹ fi owó síbi tó wọ́n ń gbé o mi ń ṣe ní àbùkù mi ń ṣe ní tẹ́ máa yẹpẹrẹ o ẹ ṣọ́ ara yín o mo ń pọ́n yín lé gẹ́gẹ́ bí ìyáálé ni mi ì dẹ̀ ní kẹ́ sún mi ì ní kẹ́ dìde mo ní kájọ jókòó ní tẹ́ bá rántí nǹkan tí mo sọ fún yín gbà yín. ó ti ya wèrè. èmi ya wèrè. bẹ́ẹ̀ ó dà ìpò lórí burúkú nìyẹn lókè tí n bá wú ẹ tí mo dákẹ́ tí mo sọ̀rọ̀ kó ṣe pé mo stupid o àbí mo nǹkan tí mo ṣe mo ń wo bí tí àti máa jẹ ẹ gangan ni mo ń wo bí tí máa ti wọlé sílá torí ẹ máa ti pé tí máa ti lù tiẹ̀ ta wo bí tó bá rò pé o ní wèrè lórí wèrè wà ń bí ibi kankan ló ń gbé ibi ló ń sùn ibi ló ń jí sí tí wọ́n bá wá bí alájà babalákùnbà bá ẹ dá kó má dìde kó lọ sóúnjẹ mi tí n bá mú ẹ tán ìtì màá ṣe fẹ́ lé lónìí ààrẹ máa kọ́. mo fún yín nìyẹn mo ṣe kí ni ìyáláyà tẹ dárúkọ yẹn mo fún yín ṣé ẹ rí bí ìyáláyà mi tẹ gbé ọ̀rọ̀ lọ yẹn tẹ́ ẹ bá tún sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ mi màá bò yín bíi pé ìràbò ṣúgà ni. èmi o fẹ́ nà mí o fẹ́ bò mí. máa nà ni. èmi wà ní dúró kò nà mí. tó mọ̀ pé ọmọ aláta ni ẹ o ò lẹ́kọ̀ọ́ ọmọ tó bá lẹ́kọ̀ọ́ ni màá sọ bó ṣe ń sọ̀rọ̀ yìí èmi ló ń bá sọ̀rọ̀ báyìí àbí má wọ̀rí tó bá ti wá bí ẹ dáa má ṣe nǹkan tí mo ní kò ṣe tí ọkọ mi tó fẹ́ mi sílé tó bá dé tí bá ṣàlàyé fún mi mọ̀ pé lẹ́ni ló máa lé ẹ̀kọ́ nílé bẹ́ẹ̀ ni mo sọ idiot ọkọ wa kọ́ gbogbo tí mo rò mọ́ ẹ lára rẹ ọkọ mi ní gbogbo tí mo ọmọ rò mọ́ ẹ lára ẹlẹ́ran rẹ idiot gbogbo tó di sí mi ẹranko oníbàjẹ́ yóò bá ṣe bẹ́ẹ̀ máa nà tó bá fi ẹrẹ bàbá mi sóúnjẹ jẹ́ kọ́kọ́ mi dé wàá rí pé lẹ́yìn ló máa kó òun lé wàá ní jẹ́ kọ́kọ́ wá dé ọmọ aláta ọmọ játijàti ọmọ játijàti má lọ dẹrù inú ẹnu ọmọ tí ò lẹ́kọ̀ọ́ má lọ dànù ó dànù báyìí ó tó fún ẹ nìyẹn ní kí ni adẹ̀ ń pọ́kúlẹ̀ ayọ́ ó wá ń sọ pọ́fọ̀ ṣẹ̀ láti bo síbo àjọ máa gba sọ́tún gba sósì inú ilé yìí. Àjọkẹ́ Àdé Àjọkẹ́ Àdé yóò pé mo tún pè yín ní pàjáwìrì ò pé ẹ máa wo àlejò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kì í ṣàlejò olùrànlọ́wọ́ tiẹ̀ náà nù ẹ̀yin méjèèjì kó lè máa ràn yín lọ́wọ́ torí mi ò fẹ́ yín fún wàhálà rárá o ti gbọ́. olùrànlọ́wọ́ àwọn ta ni. sọ ma pé irú Àjọkẹ́ yìí nìsín aboyún mọ̀sù mọ́mọ́jọ́ ni ọjọ́ tiẹ̀ ti ń sún mọ́dẹ̀dẹ̀ láti pé kó sọ̀kalẹ̀ láyọ̀ ìwọ náà sì ń lọ tẹ̀lé sẹ́yìn lẹ́ẹ̀ mọ̀ wá lọ rè é ru omi fọṣọ káàkiri dáná wọn fẹ́rú ẹ̀ ní mi lọ lè mú náà wá. olùrànlọ́wọ́ àwọn ta ni ṣé mo sọ fún yín pé mo nílò olùrànlọ́wọ́ ni. irọ́ ìyáálé mi gbọ́. nǹkan tẹ́ ń sọ ń sìn pé ìyàwó tuntun tẹ́ mú wá lélẹ́yìí ó lè máa ràn wá lọ́wọ́. wọ́n sọ pé yàwó. oríire ò ní burú ọmọ yìí ò lè má gbọ́ Yorùbá mi ìwọ náà lọ lọ́wọ́ ọ̀tún mi lẹ́ẹ̀dẹ̀ yìí yóò dáa fún ọ. èmi kọ́ àdéhùn èmi àti yín kọ́ nìyẹn mo ti sọ fún yín wípé orí tèmi ló ti mọ níbo ló fẹ́ dúró sí ẹ ti dalẹ̀ lọ́run tá a jọ ń pín sùn tí ó tí ìkáwá tá à ń jagbà mọ́ra wa lọ́wọ́ lẹ́tún fẹ́ mẹ́yàn ọkọ̀ dé kọ́ wá débi tí aya ti. èyí bí ó ṣe dọ́gba lórí ìyáálé rẹ̀ náà nù tí wọ́n fi wọlé ó sì ti fààyè gbà ọ́. ìwé bí ohun kó tó ń ṣe. dandan kì í ṣe. dandan ni púpọ̀ náà fààyè gbọ́dọ̀ mi. òde gbá ọkọ ẹ sọ̀rọ̀ pé kí ni tèmi. bọ̀ madam kí ló dé tẹ̀ ẹ káyà sọ̀rọ̀ kí ló ṣe yín ẹ calm down. ṣayé yín ò fẹ́ bàjẹ́ àwọn nìyẹn níbo. àwọn ẹgbẹ́ kí ni gbogbo àlẹ́ kí ló ṣe. mo dẹ̀ ń pọn ilé ìwo ní kínní. gbẹnu ẹ sọhùn ìyáálé rẹ mọ ni wọn ń bá ilé ìbú àgbà o ẹ má bí. wọn sì bẹ́ẹ̀ mọ́ o. ṣé tí lè tẹ̀lé kó wá lù mí ṣé tí rí ṣé tí lè tẹ̀lé kó wá lù mí. gbogbo ẹ̀rọ tó gba ẹ̀kọ́ ẹ lò sórí nǹkan tí mi ò fẹ́ kó ṣe é kò ń ṣe pé tó ń ké ìjáde àkókò ọjọ́ ilé ló ń tú òun lálejò òun ké lójú ẹ̀ kí ni kó máa fi ẹ̀rọ nítorí ẹ kó ṣe é sí ni pé kó o bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ tuntun pé kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu tí ló bá tán. ṣé mo pẹ́ gbàlagbà lẹ́yìn ṣé mo kẹ́ mọ̀ fún yín lọ́wọ́ tí ẹ máa hùwà àgbàyà mi tá a jọ gbé dé yìí o ṣé mo gbé dalẹ̀ mi tí àdéhùn akọ́lé léyìí o. má gbàgbé o ń ṣe ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ gangan ni. èmi ò níyàwó. ọjọ́ wo àsìkò ọjọ́ wo àyè tó wà wo condition rẹ o. sórí wọ. ọkọ wa ń jàre. mo fẹ́ bèrè ṣé
nǹkan tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ sọ fún títọ́. Ọ̀kàrẹ̀ jàre ẹ ní mo ní ìjàlùkọ̀ náà kò lè ọkà wọn ìyáálé ẹ. Mo máa para mi sí i lọ́rùn, mo máa para mi sí i lọ́rùn. Mo máa para mi sí i lọ́rùn. Ẹ láàmú lọ́jọ́ kò tọkọ ẹ̀. Ṣọ́ṣà ti kẹ́rù ẹ̀ dání. Àná ọmọ tí kò wọlé ti fẹ́ rà. Ẹ ṣe o, ẹ excuse me. Ìfẹ́ ló sọlọ́gbọ́n mi dòmùgọ̀ o. Ọlọ́run àyídáyídá àyídáyídá. Títí báyìí ló jókòó sí. Ṣé o rí pé kò sómi kankan tá a fẹ́ fi dáná ni? Ó yá wọlé lọ jàre kó lọ pọnmi sí gbogbo ilé ìdáná. Kí ló ń wá kí ló sọnù lọ́wọ́ ẹ̀? Èmi àbí àwọn ọmọ mi understand. Ṣé ẹ pé méjì ń bí ni àbó tí ń bá àwọn ẹgbẹ́ ẹ̀ ṣèpàdé ni? Ìwọ ni mò ń bá wí. Ṣọ́pọ̀ jù fún mi láti sọ pé kó lọ pọnmi tá a fi máa dáná ni. Tó dẹ̀ mọ́ pọ́kọ wo ò ní pẹ́ dé, ó máa fẹ́ jẹun. Ṣé kó wá sọ pé mi ò mẹ̀tọ́ mi lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí àgbà? Má sọ mí di olórí burúkú ìwọ ọmọ ẹ̀. Fọ́rọ̀ tó sọ yẹn. Mo gọ̀. Sísẹ̀, ó gọ̀, ó fi ẹnu ọra. Ó dẹ̀ tí mo orúkọ yẹn pè náà, tààlálá. Tààlálá. Èmi náà ni mo Èmi ni kí wá lọ pọn mi. Ó máa jọ́lá oyún tí mo ní o. Ṣòrí kádí kò ṣe wípé mo dì sọ́wọ́, mo dì sẹ́sẹ̀ ni. Ara tí ìbá fi ẹ́ dá. Ṣùgbọ́n mi níbẹ̀ pariwo jù. Pẹ̀lẹ́. Tó o bá ń ṣe ẹran rírọ̀ kí ló fẹ́ ṣe fún? Ìbéèrè ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀. Olóòkè ṣe ẹran rírọ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ lòun ṣe ẹran rírọ̀ jọ kí ló fẹ́ ṣe fún? Ẹ̀yin lẹ ń kọ sí mi. Mi ò kọ́ sí ẹ̀. Ìwà tó wù nǹkan tó ṣe nígbà. Ẹ̀yin lẹ ń kọ. Torí wọn náà fún ọ̀rẹ́ bàjẹ́. Àbẹ́ mi jùmọ̀ bínú. Ṣé ń gbà tó dénú lé yìí tí bá rán ẹṣẹ́ ṣó máa ń dá mi lóhùn? Ìwọ wá ní àyà ó ń pe ìyàwó tuntun pé kó bẹ́ẹ̀ lọ pọn mi kó bẹ́ẹ̀ lọ ṣe kíní kan. Hello jọ ẹsẹ̀ méjèèjì ó wà ń bẹ̀. Tó bá ní ìdòmí kó ẹsẹ̀ méjèèjì yẹn ọwọ́ méjèèjì páàkì ẹ̀ pọ̀ kó lọ gbé omi tó fẹ́ gbé kó lọ gbé sílé kó lọ dáná fọ́pọ̀ ẹ̀. Tó o bọ̀ wá nínú dá fọ́pọ̀ ẹ̀ jókòó máa wòran bọ́ eléyìí kò lọ síbi kankan bẹ́ẹ̀ ṣe kankan. Ṣé ẹ mọ̀ pé wà àgbàyà lẹ̀ ń wù? Èmi nìyẹn o. Ẹ fi ojú yín ọ̀tún búra sí tá ẹ bá gba ìkúnlẹ̀ mi nínú ilé. Kí aláyẹ ẹ fi ojú ẹ ọ̀tún búra sí kémi máa fi ojú mi búra. Ìyálà ya tèmi. Aló gọ̀ sẹ́ ó gọ̀ wọ́n sọ plan work yín lé ní ọbẹ̀ rojọ́. Ẹ sọ pé kó dún ọ̀tún ẹ̀ kankan lọ sí. Wo bí níyẹn mi wo bí wàá jẹ̀yà ìwọ ọmọbìnrin. má fún rẹ ní wàhálà má wọrí mi ò jókòó mo kàn ń pariwo mo ṣe ní kí jáde wá ó lómi kankan mọ tó bá ti yá tó mú mi. Ṣé ẹ mọ̀ pé mo lè bí ọmọ ṣáájú yín ṣá pẹ̀lú ìgbògbà tẹ̀ ń wù? Ó lè bí mo lè jẹ́ kẹ́ ẹ ru oyún inú yín fún ọdún méjì. Ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi kò rí mi kọ̀ gbogbo èrò burúkú tó wà lọ́kùn ẹ̀ ó máa já àmọ́ nínú ni ìwọ ló máa ru oyún ẹ̀ fún ọdún márùn-ún. ẹ ti ń sún mi débẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ ti ń tọ́ mi bí ẹni tẹ́wédù. Ọmọ burúkú lọmọ yìí o. Èmi ọ̀rọ̀ burúkú wà níbẹ̀ o. Wọ́n fẹ́ kó bá ẹ. Wọ́n fẹ́ fìyà jẹ. Ibi tó tó ló bẹ padà sí. Wọ́n lu èmi. Bẹ́ẹ̀ ni ó máa nù ọ́. Èkó tó di sẹ́ẹ̀fù yẹn. Wọ́n lu èmi. Ó dẹ̀ máa nù ọ́ ṣeléṣe. Ẹ̀yin dúró sẹ́yìn àbí. Ṣé mo pàdé náà àwọn tó ní ò tó bẹ́ẹ̀? Ṣé wọ́n lọ bí síbẹ̀ ni? Ọkọ mi. Ẹ̀dùn. Àtẹ̀kílẹ̀ pa kalẹ̀ tẹ̀ ń polówó báyìí. Àwọn ní o kò sí nǹkan tí wọ́n sì fi wípé. Bàbá Abija kó tẹ́ ẹ rà ó ní kẹ́ lọ bẹ̀ kó lọ so ewé agbẹjẹmọwọ́ bí bẹ́ẹ̀ kọ́ tí bá ṣetán pẹ̀lú ẹ màá lù ẹ press àtọwúrẹ́ àti ọmọnú ẹ wàá wò pé òrùkẹ́ ìfowópamọ́ wà lọ́kọ́ mi báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo máa láì lẹ́kọ̀ọ́ láti ṣe. Ẹgbẹ́ ṣe wẹ̀rẹ̀ ni mí ẹ̀kọ́kọ́ jẹ́ kí ìmọ̀ bóyá wẹ̀rẹ̀ ni mí lọ. Àní ẹ kọ́kọ́ sọ fún mi bóyá wẹ̀rẹ̀ ni mí mo fẹ́ mọ̀. Ẹ̀yin ẹ kọ́kọ́ sọ fún mi. Ẹlẹ́jọ́ òṣì ẹ̀yin ní kẹta lóhùn ṣẹ́gun òtún sọ́pàtẹ́ wọlé ó ń jẹ́ kó yé mi wípé èmi máa ro onífọ́dù ọdún méjì mi ò dẹ̀ níbi ṣé o gbọ́ ọkọ̀ tó sọ. O gbọ́ ọkọ̀ tó sọ. Ẹgbẹ́ ṣé mo lè sọ bẹ́ẹ̀? Ṣé mo lè sọ bẹ́ẹ̀? Kì í ṣe inú ẹ̀dẹ̀ tèmi. Ìran pọ́kọ́ di àkákì lóyún tí ẹ̀kọ́ má bí. Èèwọ̀ ni. Máa gbọ́ o ti ń gbọ́ etí ẹ̀ ò di. Bàbá kẹ́lẹ́ lè sọ ara rẹ̀. Wọ́n lọ ń parọ́ àsàmà bẹ́ẹ̀ ló lé. Mo parọ́ mọ́ mi ní. Lọ lè sọ ara rẹ̀. Wọ́n dìtẹ̀ mọ́ mi ní. Wọ́n dìtẹ̀ mọ́ ẹ. Àwọn méjèèjì ti pàpà lẹ́bi lórí. Ṣé ìkọlẹ́kùn èké? Àwọn òwò lẹgbẹ́ ẹ̀ tó. Kí ni mo jẹ fún yín? Kí ni mo? Ọmọ mi lọ́jọ́.
wá sáwá bá torí mo ti gbọ́rọ̀ yín pé ẹ̀yin nìkan lẹ máa ń ṣe nǹkan tó dáa fún yàn oògùn ìfẹ́ tó dáa tó gbòógì ẹ̀yin lẹ lè ṣe ìdúró ẹ̀ ni mo ṣe wá bá yín bàbá ìjọ ìṣàánú mi ẹjọ́ tó ẹ má jẹ́ kójú tì mí ẹjọ́ nítorí Ọlọ́run ẹbí mi náà ṣe tèmi kínú tèmi náà dùn pé ẹ ṣe nǹkan fún mi kí n padà wá dúpẹ́ ẹ wo boyfriend mi ni o ọkọ mi ni ó láìkó obìnrin kò sí obìnrin tó máa kọjá wájú ẹ báyìí bí kò wọnú ẹ ló máa ṣe bí kò ṣàní taste kan ló máa ṣe ẹjọ́ mi ò dẹ̀ fẹ́ràn nǹkan báyẹn mo kàn fẹ́ mi àtọkọ mi nìkan me and my husband mo fẹ́ ṣe mi ò fẹ́ kẹ́ ní bọ̀dọ̀ kó wọlé sàárín wa mi ò fẹ́ kó fẹ́ àwọn kankan lé mi lórí pé ó tẹ̀ máa ní girlfriend kankan ta ẹjọ́ kẹ́ ṣàánú mi mo fẹ́ kẹ́ ṣògùn ìfẹ́ fún mi mo fẹ́ tó pé tí wọ́n ti fún jẹ báyìí èmi nìkan ló máa rí gbogbo àwọn obìnrin tó kù ó máa kó ìra wọn ni ẹ ṣàánú mi tó bàbá ẹjọ́ nítorí Ọlọ́run yòókù ọjà sí ọkọ àfẹ́sọ́nà rẹ. Bẹ́ẹ̀ ni ọkọ àfẹ́sọ́nà mi ni bẹ́ẹ̀ ni. wàá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dájá sí wọ lọ́rùn. Bẹ́ẹ̀ ni bàbá ẹ̀dẹ̀ máa wo a máa tó wẹ̀dọ̀ ẹjọ́ ìṣàánú mi. olójú kò fún kọ̀ lọ́lọ́ fẹ́ yà wọ́n. ó ní o. irọ́ ní ń pa. Bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́ẹ̀. kì í ṣe wájú èmi gbàǹkà ládùn gbogbo ara kìkì ìjàgbọ́n. mi bọ́ ọmọ orúkọ rẹ̀. mo mọ orúkọ ẹ̀. ọmọ orúkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni. ó ti parí. Ìka méjì kan ìwọ wo ẹtù àbọ̀ ọmọ ni. ó yé mi sàgbùgbẹ̀ ló yé mi. àtinúdénú kan ni n ó ṣe fún ọ. àtinúdénú. n ó fún ọ lẹ́bù kan. ẹ̀bù táwọn yìí ẹ̀kọ́ tútù lọ́ọ́ fi lò. ẹ̀kọ́ tútù. èmi máa fi lò. lọ́ọ́ fi lò. no daddy èmi rò pé ẹni tí èèyàn bá fẹ́ ṣoògùn fẹ́ fún òun ló yẹ kó jẹ nǹkan tí èèyàn fẹ́ miss mọ́ kankan òun ló yẹ kó mú sí ẹnu ara ẹ̀. sọ ọmọ ọkọ mi ń sẹ́ mi nù. rárá. èmi egúnjọ bí aláyàbí òkè èmi àdánlábì kú dídì alàpàwọ́ bí ọba wúwọ̀ sí ẹni wọ́n ń tì bó ti ń tira rẹ̀ sójú ọ̀nà. wò mí ọjọ́ mọ dálápá ni mo fọmọ okùn rọrí ẹsẹ̀ kò gbà tí wọ́n rẹ́ ní bájà ni mo fa ògiri mọ́rẹ́ mi ò kó jà sí tẹnu ìbọn tó. ìwọ lọ́ọ́ lo ẹ̀bùn sọ́ǹgbọ́ àtinúdénú ni wọ́n á pè é ara tiẹ̀ ni ó ti máa ṣiṣẹ́ tó bá ti lu ẹbú yìí tó bọ́ sí òun lára ẹgbàgbé ìyókù bẹ́ẹ̀ ni tá a bá rí gun àṣẹbọ bá a bá sì ra kàlàmọ̀gbò àṣòro tí ọba sí wọléwọ̀de à ní fojú kọba bọ́ bá jí báyìí láàárọ̀ tí ọba fojú kọ ọkọ̀ gbádùn láyé níjọ́ náà túlẹ̀. irọ́ ni ẹ ṣọ́. bẹ́ẹ̀ ni. nǹkan tí mo fẹ́ náà nìyẹn sá. bẹ́ẹ̀ ni. mi bẹ́ẹ̀ ń tẹ̀ra yín. bẹ́ẹ̀ ni. ẹ̀ ń tẹ̀ra yín gidi. ọ ti tán. ndóji ọ̀rọ̀ àtọ́jú bá ti fojú kojú ọjọ́ náà lẹ́wọ̀ ojú bàjẹ́. lẹ́yìn tí wọ́n bá ti lo ẹ̀bùn tán tó bá dìyàn lẹ́ẹ̀kan báyìí ọ́ tá kò tún gorí obìnrin mi mọ́. ẹ ṣé bàbá ẹ bá lè ṣe irú nǹkan yìí fún mi tó dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ wò máa mọ rẹ̀. ẹ ṣé mo dúpẹ́. o ti béèrè irú ẹ̀ náà ni n ó ṣe fún ọ. ẹ ṣé gan sá thank you sá ẹ ṣé mo dúpẹ́ sá. kí ló wí? wọn ò tó bẹ́ẹ̀ ilé ta ni kí ló fẹ́ wá ṣe? èmi lajú mi sílẹ̀ mo jẹ́ kó jì sí kòtò ṣé mi ò pariwo fún ẹ tó? Àjọkẹ́ ṣé mi ò sọ tó? mo sọ mo dá láṣejù ìwọ ló ní dandan bàbá arúgbó ìlú fẹ́fẹ́ mo jà níjà mo sọ ní wàásù o gbọ́ mi ìdẹ̀lẹ̀ torí tí ẹ máa tọ́jú wọlé kiri n tí mi ò mọ̀ ṣe láàárọ̀ ọjọ́ mi o ti wá jájú ẹ lójú báyìí nísìn òun padà bọ̀ ń bọ̀ láyé Àjọkẹ́ láì tí ẹ kó gbọ́ mi dáadáa mi ò fẹ́ rí ẹsẹ̀ nínú ilé mi o mi ò fẹ́ rí ẹ o ti lọ ilé ọkọ ẹ náà ni kò jókòó síbẹ̀ náà ni kò bí gbogbo ọmọ sí ṣó ti yé ẹ báyẹn
mi ò fẹ́ rí ẹnu lé mi o èmi ni mo ní ilé eléyìí kọ́kọ́rọ́ ọbẹ̀ ọkọ mi ló wà mi ò fẹ́ rí ẹ mi tiẹ̀ fẹ́ rí ẹ láéláé ọmọ tẹnu ò bá ti ká aṣọ ò lè ká bó ṣe yẹ kó rí fún ẹ náà nìyẹn ọmọ tá a bá ti ń bá wí tó ń warùn kì ó fẹ́ parun ni Ọlọ́run ní jẹ́ ó parun dé wọn á bẹ̀ Àjọkẹ́ ní tí mo wí ni kò gbọ́ o mi ì fẹ́ rí ẹnu lé mi o dúró sílé ọkọ ẹ gbà mí ìdúró mo wí bẹ́ẹ̀ o mo ní wọ́n fi nǹkan bu ọmọ ìlójú mi orí mi àfìgbà tọ́mọ ìkó mi síta. Hello ẹ lè ṣígé torí Ọlọ́run Olúmídé uncle ẹ àwọn onílé mi ẹ káàsán sà Olúmídé ìwọ náà ni mo wá wọ̀n bí báyìí mo dẹ̀ tẹ̀sí ń kọ́ bí látàrọ̀ ìyẹn ìbọ̀dọ̀ tó ṣígé tí mo ti pariwo orúkọ ẹ̀ dẹ máa wò mí mọ̀ pé bọ́lá òun ṣe máa ń ṣe orí ẹ̀ ó máa ń fọ́ nígbà mi mo ti wà mí látọ̀ tí mo ti ń gbá géètì mo ti pariwo orúkọ ẹ̀ gan kò sẹ́ni bọ̀dọ̀ tó ṣí géètì fún mi ní ìmọ̀ pé òun lò wà ní mọ́tò tó páàkì sìn. kò yé mi kí ló wá mi kiri fún. Olúmídé jọ torí Ọlọ́run ìwọ ni mo wá bẹ̀ mo fẹ́ kó dáríjì mi ni mo nǹkan tí mo ṣe ń gbà pé jẹ́ ká gbà pé iṣẹ́ èṣù ni ìgbà ìmọ̀dé ní jọ nítorí Ọlọ́run dáríjì mi jọ nítorí Ọlọ́run ṣàánú mi. mo dẹ̀ feel pé ọ̀dọ̀ bàbá tó padà lọ ndc náà bí ìgbà tó yẹ kó lóògùn fún ẹ ní àbí. ọkọ mi tó ṣẹlẹ̀ gangan nìyẹn bàbá olórí burúkú yẹ kí n fẹ́ fi ṣe bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ yẹn kí ló fẹ́ ṣe báwo ló ṣe fẹ́ handle mi kàn mọ́ mo ṣe bára mi lé ẹni kò yé mi tí bá ló yé mi Ọlọ́run bá nìkan ló mọ̀ kò yé mi. kódà á máa wò èmi náà bẹ́ẹ̀ rò bẹ́ẹ̀ but honestly kódà á máa wò ojú ẹlẹ́dàá ètò ó ṣe mí o ó ṣe mí. The only thing you did, you made your own decision. And at some point, ó mọ̀ pé obìnrin sọ pé ó dà pé ọpọlọ mi ò lè manage, set ẹ mọ́. Ní pé so onídìí àwọn arúgbó, àwọn yẹn ni wọ́n máa mọ obìnrin ṣètọ́jú. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Jọ̀wọ́ torí Ọlọ́run kò rí bẹ́ẹ̀. Mi ò sọ gbogbo nǹkan tó sọ èmi ìtì ẹ̀rọ tó bí a mo sọ mọ́. Àmọ́ tó yẹ kí mo sọ just dáríjì mi. No. Mi ní sọ bẹ́ẹ̀ mo ti wá mú ti láti wájú. Àjọkẹ́. Ṣé o rí pé tẹ́lẹ̀ yìí? Mo promise ẹ pé tí má ṣe ń bì máa lọ gbé fún bàbá ẹ kó máa lọ inú ẹ tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ new life wá máa bẹ̀rẹ̀ fresh jọ tó lọ́wọ́ ṣáà. Ìyá mo láìkẹ́ o máa wo African Magic Yorùbá gan-an kò kàn sáyé lọ gbóyún yẹn padà fún máa kó dẹ̀ padà wá bá mi o mọ̀ pé mi tí èmi ìdẹ̀kẹ́rẹ́ mi ò ní nǹkan tí mo fà yé mi ṣe ìwọ ni màá máa dúró dè o fi pé ó yẹ kémi náà move on. Ìyá kó bàbá yìí ló ń kó fún mi mo sọ fún ọ̀tọ̀ nìkan tí mo wà lọ́wọ́ ọ̀rọ̀ ayé ni mo bá lọ síbẹ̀ mi mọ̀ pé nǹkan. ọ̀rọ̀ ayé ta ni ọ̀rọ̀ ayé ta ni. ọ̀rọ̀ ẹni mo bá lọ ní ẹni tó torí Ọlọ́run má ṣe báyìí fún mi ṣé ó bá pẹ́ tí eléyìí ni tí bá ti bí má lọ gbọ́ ọmọ ẹ̀ fún mi. Honey, I wish you well. Madam, make sure kò mo fi ẹ́ ṣàdúrà. Go back to this old man. Nítorí pé mo ti padà find the new honey. Yes. Yes, tó máa ń jẹ́ kí n wà honey. Mo ti níyàwó tuntun. Òun ni mo wá pìkì mi báyìí o. Mo má ṣe bẹ́ẹ̀. Mo ti dọ́dọ̀ máa mi ìṣàwọn náà sí lé mi dànù. Mo ṣe wá bẹ́ẹ̀ pé wọ́n nìkan ló lè ṣàánú mi. Mi ìlé nìkan kan mọ́ mi, hope mi ọ̀dọ̀ ẹnìkan ló wà. Jọ má ṣe bẹ́ẹ̀ ṣàánú mi jọ. Your hope has been drenched. Má ṣe bẹ́ẹ̀ jọ tẹ̀rọ ló ń ṣàánú. No, kò sí wàhálà because if I'm about hopeless, láti máa help helpless. Kò possible. Kódà máa ṣe ìyàwó kejì. Máa ṣe second wife ní mind. Kódà máa jọ ojoojó. Kò kádàrá mi ò rọ̀ mọ́ kí n fẹ́ ìyàwó méjì láyé mi. Wọ́n ti rán sí mi tí n bá fẹ́ ìyàwó méjì mo lè kú. Tó fẹ́ kí n kú ni. Mo lè kú. My dear. I wish you well, darling. All the best. Baby. Olúmídé o. Má ṣe bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run kọ́ mi ṣàánú mi. Ìwọ nìkan náà ni mo ní má ṣe bẹ́ẹ̀ fún mi. Ayé mi padà bàjẹ́ mo dáràn bó ni mo fẹ́ gbà. Ká ni mo fẹ́ rò tèmi fún. Mo ṣògùn fẹ́ dáràn mo dáràn sí ọmọ mi lọ́wọ́ bó ni mo fẹ́ gbà. Oyún rẹ̀ inú mi bó ni mo fẹ́ gbà. Ayé mi. Ẹni tí mo yàn lọ́kàn mi bá lọ. Ẹni tí mo fẹ́ òun mo fojú dán. Pẹ̀pẹ́ lárúgbó bá mi lẹ́jẹ̀ mú.